A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Kínní ti ṣàlàyé wípé òun nìkan ni ọba tí ó ní àṣẹ àti fìyàn joyè tí ó bá jọmọ́ ilẹ̀ Yorùbá. Ọba sọ èyí ní Àgànjú Forecourt ní ààfin Ọ̀yọ́ níbi ìfinijoyè gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara Senator Abdulazeez Yari gẹ́gẹ́ bí ọba lóyìn ilẹ̀ Yorùbá àti Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Ọwọ́adé ní oyè ní àṣà Yorùbá kì í ṣe oyè ṣáá tàbí ìtanilọ́rẹ lásán, ṣùgbọ́n oyè fún ẹni bá pójú òṣùwọ̀n tí ó fìdí múlẹ̀ nínú ìtàn, àṣẹ àti iṣẹ́. Aláàfin ní àṣẹ tí Aláàfin ní láti finijoyè ní ilẹ̀ Yorùbá wà nínú àkọọ́lẹ̀ àwọn òyìnbó amúnisìn tí ilé-ẹjọ́ tó ga jùlọ náà fìdí ẹ̀ múlẹ̀. Ọba Ọwọ́adé ṣàlàyé wípé oyè tí ó bá ti jẹ mọ́ ilẹ̀ Yorùbá jẹ́ oyè alápapọ̀ tí ó ń ṣaṣojú gbogbo ilẹ̀ Yorùbá, kì í ṣe fún ìlú kan tàbí ìpínlẹ̀ kan. Fún ìdí èyí, ẹni bá ní àṣẹ tí ó gbòòrò yíká ilẹ̀ Yorùbá nìkan ni ó ní àǹfààní àti lè fi irúfẹ́ oyè bẹ́ẹ̀ tààyàn lọ́rẹ. Ó wáá rọ àwọn olóyè tuntun kí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí wọ́n sì rí i dájú wípé wọ́n fi ipò yìí ṣe ìgbélárugẹ iṣẹ́ àjùmọ̀ṣe fún àǹfààní ará ilẹ̀ Yorùbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde lójútáyé wípé ẹgbẹ́ agbébọn àti ajínigbé ní adàlúrú láti fi fèsì sí ìjínigbé, ìkọlù sí àwọn àgbẹ̀ àti rògbòdìyàn àárín ìlú. Ìkéde yìí wáyé lónìí láti ẹnu Mínísítà fún ìròyìn Mohammed Idris níbi ìpàdé òpin ọdún pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá. Mínísítà ní láti òní lọ, ẹgbẹ́ adìmọ́ra ogun tàbí ẹnikẹ́ni tí ó bá jí ọmọ gbé, ṣe ìkọlù sí àgbẹ̀ tàbí da ìlú rú ti di adàlúrú tí wọ́n á fi imú wọn dánrin. Ó ní adàlúrú ni adàlúrú ń jẹ́, kò ní fi ṣe bóyá wọ́n jẹ́ ẹgbẹ́. Níwọ̀nba ìgbà tí wọ́n bá ti lè lọ dá wàhálà sílẹ̀, wọ́n ti di adàlúrú. Pẹ̀lú èròǹgbà àti dáàbòbò àwọn agbègbè aláìlágbára ní ìgbèríko ni Idris fi kéde wípé wọ́n ti darí àwọn ọdẹ inú igbó forest guards láwọn tí wọ́n ti jẹ ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìhámọ́ra ogun láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú àti ikọ̀ ọlọ́pàá rapid response láti fi dáàbòbò inú igbó àti àwọn ìgbèríko tí ẹgbẹ́ ọ̀daràn sábà máa ń lò fi ṣe ibi ìpamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. National Security Adviser NSA Nuhu Ribadu ti yọ̀ǹda akẹ́kọ̀ọ́ àti olùkọ́ 130 yòókù lákàtà àwọn ajínigbé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba òmìnira láti iléèwé St. Mary's fún gómìnà ìpínlẹ̀ Niger Umar Bago. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 8 oṣù kejìlá ọdún 2025 ní ọ́fíìsì NSA yọ̀ǹda akẹ́kọ̀ọ́ tí ó lé lọ́gọ́rùn-ún tí wọ́n jí gbé fún ìjọba ìpínlẹ̀ Niger níbi ayẹyẹ ráńpẹ́ tí ó wáyé ní ilé ìjọba ìlú Minna ní Ribadu tí Major General Adamu Garba Laka tí í ṣe alámòjútó Center for Counter-Terrorism l'Abuja ṣaṣojú ti ṣàlàyé wípé àṣeyọrí yìí wáyé látàrí iṣẹ́ àjùmọ̀ṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi iléeṣẹ́ ológun, ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ó ní ìjọba yóò gbé ìgbésẹ̀ ní àwọn agbègbè tí ewu ààbò pọ̀ sí jù pẹ̀lú àjọṣepọ̀ àwọn adarí ìlú láti fi pèsè ààbò. Bákan náà ni wọn yóò ṣí gbogbo iléèwé tí wọ́n ti tì pa nítorí ìṣòro ààbò kí wọ́n lè rí i dájú wípé kò sí ìdíwọ́ fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ. Nígbà tí ó ń fèsì, gómìnà Bago fi ìdùnnú rẹ̀ hàn bí ó ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ àti ọ́fíìsì NSA pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n mú kí àwọn ọmọ wọ̀nyí padà ní ayọ̀ àti àlàáfíà. Bago gbóríyìn fún òmìnira akẹ́kọ̀ọ́ àti olùkọ́ bí ó ti ní irúfẹ́ ìgbésẹ̀ báyìí ṣòro láti rí gbogbo akẹ́kọ̀ọ́ gbà padà lẹ́yìn tí wọ́n bá jí wọn gbé lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
kò dín ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìjọba ìbílẹ̀ Jega, ìpínlẹ̀ Kebbi tí wọ́n ti já ẹgbẹ́ yìí jù sílẹ̀. Àwọn wọ̀nyí lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ African Democratic Congress (ADC) níbi ìwọ́de alágbára Mega Defection Rally tí ó wáyé lópin ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ADC ṣe ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà 120,000. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Mínísítà fún ẹ̀ka ìdájọ́ àti Attorney General of the Federation àná Abubakar Malami tí ó wá láti ìpínlẹ̀ Kebbi ti ń lọ láti ojúlé sí ojúlé láti fa ojú àwọn olóṣèlú mọ́ra sí ẹgbẹ́ wọn. Mínísítà àná tí ó wà lákàtà àjọ EFCC lọ́wọ́lọ́wọ́ wà lára àwọn adarí ADC tí wọ́n jọ dá ADC sílẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ fún ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọmọ Nàìjíríà kan tí ó fi ilẹ̀ United Arab Emirates (UAE) ṣebùgbé, Ọ̀gbẹ́ni Michael Bassey ti ké gbàjarè sí ìjọba àpapọ̀ lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìdádúró físà àti work permit tako àwọn ọmọ Nàìjíríà tí ó ti fa ìjákulẹ̀ fún tòun ti mọ̀lẹ́bí rẹ̀ láìsíṣẹ́ ní Abu Dhabi. Bassey, ọmọ bíbí Ikot-Tapa Epo India ní ìjọba ìbílẹ̀ Ikono, ṣe àfihàn yìí nínú àtẹ̀jíṣẹ́ Save My Soul tí ó fi ránṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ọjọ́ Àbámẹ́ta bí ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tuggar. Alága àjọ alámòjútó ọmọ Nàìjíríà ní ilẹ̀ òkèèrè (NIDCOM) Honorable Abike Dabiri Erewa, Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio, àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ tó ń ṣaṣojú Ikonu-Ini Federal Constituency Honorable Emmanuel Okpom-Udo kí wọ́n bá òun dá sí i. Bassey ṣàlàyé wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni òun ti ṣiṣẹ́ ní ilé epo àti afẹ́fẹ́ gáàsì ní UAE kí wọ́n tó gbégi dínà físà àwọn ọmọ Nàìjíríà láti fi dènà jíjẹ mímu wọn. Ìrìnàjò Bassey bẹ̀rẹ̀ nínú oṣù keje ọdún 2015 lẹ́yìn tí ilé-iṣẹ́ epo àti afẹ́fẹ́ gáàsì Zukum gbà á síṣẹ́ gẹ́gẹ́ bí supervisor nípasẹ̀ ilé-iṣẹ́ Al Haniya Group kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù kẹwàá ọdún 2015. Gbogbo ètò lórí físà, owó ọkọ̀ àti ilé gbígbé ní ilé-iṣẹ́ yìí ṣàmójútó. Oṣù kẹsàn-án ọdún 2022 ni wàhálà bẹ̀rẹ̀ lẹ́yìn tí ó gba ìgbéga lẹ́nu iṣẹ́ nípasẹ̀ DOSCO, ilé-iṣẹ́ mìíràn tó ń báni wáṣẹ́. Ó ní òun fagilé físà ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin láti béèrè fún òmíràn, ṣùgbọ́n tí wọ́n kọ̀ àti yọ̀ǹda rẹ̀ lẹ́yìn ìgbìyànjú lẹ́ẹ̀mẹ́ta. Lẹ́yìn èyí ni ó gbọ́ wípé wọn kò yọ̀ǹda físà tàbí resident visa fún ọmọ Nàìjíríà mọ́. Bassey ní pẹ̀lú wípé òun kò ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn àti iye ọdún tí ó fi ṣiṣẹ́ ní UAE, kò sí físà tàbí owó oṣù fún un mọ́ láti oṣù kẹwàá ọdún 2022. Gbogbo owó tí ó fi pamọ́ ló ti ná tán pẹ̀lú ìrètí wípé nǹkan á yí padà. Ìdí nìyí tí ó fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà kí wọ́n bá a dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ìyà má bàá jẹ mọ̀lẹ́bí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.